to have for you, Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too much for you. Talent to love. About me. You are bigger than what people say. Tó lọ kọrin kése àpáta yérayé. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run olóore ọ̀fẹ́, ẹni tí ó fún èmi àti yín ní oore ọ̀fẹ́ ìtẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Ìsọ̀rí kejì, Olúwa ń gbé wa. Yes, lábẹ́ ìsọ̀rí yìí, ẹ̀kọ́ 16 ó ní à ń ṣiṣẹ́ lórí ní ọ̀sẹ̀ yìí, tí í ṣe October 29, 2023. Àwọn ìkìlọ̀ ìrònú fún àwọn Kristẹni lórí pípàdánù èrè ẹni. Àwọn ìkìlọ̀ ìrònú fún àwọn Kristẹni lórí pípàdánù èrè ẹni. Ọlọ́run ní jẹ́ ká pàdánù èrè wa. Àkọ́sórí tó wà lábẹ́ kókó ẹ̀kọ́ yìí ó ní ó kà báyìí nínú ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 6, Hebrews chapter 6 verse 6. Tí wọ́n sì ti ṣubú kúrò, kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tun sí ìrònúpìwàdà, nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébù sí ara wọn ní ọ̀tún, wọ́n sì dojú tì í ní gbangba. Àbájọ tí wọ́n fi ń láti pàdánù kó nínú oore ọ̀fẹ́. Má ṣe pàdánù èrè rẹ. Arákùnrin àti arábìnrin, a ò gbọdọ̀ pàdánù èrè wa. Olúwa ò ní jẹ́ ká pàdánù lórúkọ Jésù. Kókó ẹ̀kọ́, àwọn àmì tí ó léwu náà, àti èkejì, ọ̀nà àbáyọ náà. Ìtúpalẹ̀ ẹ̀kọ́, àwọn àmì tí ó léwu náà. Nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ. Ó dára kí a máa fi iyè sí àwọn nǹkan wọ̀nnì tí a ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò ní abẹ́ oore ọ̀fẹ́ rẹ̀. Àwòrán náà jẹ́ ọkọ̀ ojú omi tí à ń gbá lọ kọjá ibi èbúté rẹ̀. Ewu ńlá. Báwo ni ó ṣe rọrùn tó kí a kàn gbá nǹkan lọ nínú ìgbé ayé Kìrìsìtẹ́nì? Bí ènìyàn bá ti fi ohun mìíràn tí kò ṣe pàtàkì dípò ojúlówó, irú ẹ̀ lè ṣẹlẹ̀ tí wọ́n bá ti fi ohun mìíràn tí ò ṣe pàtàkì dípò ojúlówó, a gbá lọ kúrò nínú oore ọ̀fẹ́ Kristi. Ewu níní ọkàn búburú, àìgbàgbọ́ kì í ṣe gbígbàgbọ́ tàbí gbígbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìkùnà láti gbà á nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀, títẹ́tí sí ọ̀rọ̀ náà láì dàpọ̀ mọ́ ìgbàgbọ́. Ó jẹ́ pípadà sẹ́yìn àti sísọ ìrètí nù nínú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tí ó burú jù tí ó sì léwu, èyí tó ń yọrí sí yíyigbì ọkàn, ó ń bí Ọlọ́run nínú, àti èyí tó ń de ènìyàn lọ́nà àwọn ìbùkún Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tó burú ni àìgbàgbọ́. Ó máa ń mú kéèyàn pàdánù àwọn ìbùkún Ọlọ́run. Ó dẹ̀ máa ń yọrí sí ìkùnà
ní ojú ọ̀nà ìrìn àjò ìgbàgbọ́, ìkùnà mú kí èèyàn pàdánù ẹ̀bùkún Ọlọ́run, ẹ̀bùn rẹ̀. Nígbà tí wọ́n bá sọ pé kó ṣe nǹkan tí kò bá ṣe, tí kò gbàgbọ́, kò ṣe, kò dẹ̀ lè yọrí sí fún un ní ohun tí Ọlọ́run fẹ́ kó yọrí sí fún un. Àbájọ tí a fi pe Ábúráhámù ní bàbá ìgbàgbọ́, jáde kúrò nílé bàbá rẹ̀, ó sì jáde. Ọlọ́run sì ṣèlérí fún un pé èmi ó mú ọ lọ sí ilẹ̀ kan tí ó ń ṣàn fún wàrà àti fún oyin. Ó dẹ̀ rí bẹ́ẹ̀ fún un. Lórúkọ Jésù, á dára fún èmi àti yín. Ewu tí ó wà nínú ìgbọ̀jẹ̀gẹ́ tẹ̀mí, Kírísítẹ́nì lè rẹ̀wẹ̀sì láti gbọ́ tàbí jẹ́ onílọ́ra àti afàsẹ́yìn. Èyí máa ń yọrí sí àìní ìdàgbàsókè bí ọmọ tuntun, àìní ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ewu ìpadà sẹ́yìn pátápátá àti àìgbọràn. Eléyìí ń sọ̀rọ̀ nípa àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n tọ́ ẹ̀bùn Ọlọ́run wò, ṣùgbọ́n tí wọ́n padà sẹ́yìn tàbí tí wọ́n ti padà sẹ́yìn. Nígbà tí onígbàgbọ́ bá ṣubú sínú ẹ̀ṣẹ̀ tí kò sì ronúpìwàdà, ó wà nínú ewu ìtanù. Ó lè di aláìsàn nínú ara tàbí kí ó kú àti kí ó pàdánù níbi ìtẹ́ ìdájọ́ Kristi. Ọlọ́run ní jẹ́ kí a pàdánù. Àìsàn tó léwu ni o. Ewu tí ó wà nínú mímọ̀ọ́mọ̀ àti dídá ẹ̀ṣẹ̀ láti mú ìfẹ́ ọkàn ẹni ṣẹ. Nígbà tí a bá kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ kí a sì ronúpìwàdà, Ọlọ́run yóò ṣe ìdájọ́ wa pẹ̀lú ìbáwí ní ayé yìí àti pípàdánù èrè ní ayé tó ń bọ̀. Bí ènìyàn bá ti kùnà láti ronúpìwàdà nígbà tó tọ́ àti nígbà tó yẹ, ká má gbàgbé wípé Ọlọ́run olóore ọ̀fẹ́ ni. Ó máa ń fi ààyè sílẹ̀ fún ìrònúpìwàdà. Ṣùgbọ́n bí Kírísítẹ́nì bá ti kọ̀ láti ronúpìwàdà, tí kò jáwọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ń yọ́dá tàbí tí ó fojú hàn tí ó ń dá, ìdájọ́ máa dé. Irú ẹni bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn nínú ayé kó dẹ̀ yọrí sí ikú, tàbí kó kàn kú túẹ́ tí kò ní ìtumọ̀. Á sì mú kó pàdánù gbogbo àwọn èrè tó yẹ kó jẹ nínú ayé yìí àti èyí tó yẹ kó jẹ ní ìjọba bàbá rẹ̀ lókè, tí í ṣe ìjọba Jésù ní òkè ọ̀run. Ọlọ́run ní jẹ́ ká ṣe lásán, a ò sì ní pàdánù lórúkọ Jésù. Ewu àìbìkítà àti àìní ìkóra ẹni níjàánu. Èyí yóò yọrí sí ìbáwí báyìí àti pípàdánù níbi ìtẹ́ ìdájọ́ Kristi. Yes. Ewu àìbìkítà, àìnáání, àìkàsí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tó ń pè, nígbà tó ń kọ sí wa, tí a ò bá ti kà sí, ó léwu. Nítorí pé kò sí ẹni tó ní ẹ̀mí ara rẹ̀. Kò sí ẹni tó dẹ̀ mọ̀gbà tí oní nǹkan lè béèrè. And that is why delaying to repent is very dangerous. You cannot delay the work of your salvation and have a better result. You better repent now. God bless you as you do in the name of Jesus. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ ni a fẹ́ fò sí báyìí. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́, àwọn Kírísítẹ́nì kò gbọdọ̀ gbé ìgbé ayé wọn pẹ̀lú àìbìkítà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nìyẹn. Don't just neglect your Christian life. Gbígbé ìgbé ayé eléwu máa ń yọrí sí ìbáwí àti ìdájọ́ àtọ̀runwá. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nìyẹn. Gbígbé ìgbé ayé àìbìkítà, gbígbé ìgbé ayé eléwu tí ò ní ọjọ́ ọ̀la tó dára, ó lè yọrí sí ìbáwí àtọ̀runwá tí ènìyàn dẹ̀ lose ẹ̀mí ẹ̀ láti bẹ̀. Ọlọ́run ní jẹ́ ká pàdánù ẹ̀mí wa. Lórúkọ Jésù la mú wa délé. Bí ẹ ti ń gbọ́ wa tí ẹ dẹ̀ ń tẹ̀lé wa
lórí ẹ̀kọ́ yìí. Mo gbàládùra pé Ọlọ́run ọ̀run á máa fi òye ẹ̀ yé wa sí i àti ní ìgbà bíbọ̀ rẹ̀. Lórúkọ Jésù, a ó gbọ́ ohùn káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayé Olúwa Ọlọ́run rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jọ̀wọ́ tí o bá ní ìbéèrè tàbí ohun kankan láti mọ̀ sí nípa àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ yìí, kàn sí wa lórí àwọn ẹ̀rọ tẹlifóònù tó wà ní ojú ìwòran yìí, tàbí kí o send message sí wa ní message platform, ní message section. God bless you as you continue with us in Jesus' name. Until next week when we shall return back to this program, stay blessed.